ò dẹ̀ ní jáde wá kí n wá ṣépè fún yín bọ̀ nǹkan tí màá ṣe fún yín ọ̀kan lọ́mọ tí n bá dìídì jáde tán fún yín ọ̀kan lọ́mọ ọkọ̀ tẹ́ ẹ wà nù rẹ̀ yẹn kò lè pẹ́ dànù ẹ lọ dìyẹn mú. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Brother mi ọ̀kan lọ́mọ wọ́n ní tábà fẹ́ jẹ́ kí nǹkan bàjẹ́ ó ní béèyàn ṣe máa ń ṣe ṣẹ̀dẹ̀ rí pé mo kọ́ yín sí attention ṣe ti rí bí àṣà yín iṣẹ́ aṣíwájú tẹ́lẹ̀ gbé dání yẹn ẹ máa rẹ́gbìn ẹ dẹ̀ rí ara yín ní rí pé ẹ máa gbẹ ìgbín mọ́ra tí ẹ bá ti rí ara yín ní rí wípé gbogbo ọ̀rọ̀ lẹ fẹ́ mọ̀ fèsì sí ọkọ̀ tẹ́ ẹ wà nù rẹ̀ yẹn kò lè pẹ́ dànù ẹ lọ dìyẹn mú ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì ni pé mo rí mẹ́sẹ̀jì yín o wọ́n ní àkìntì torí kíkàn ká pa àgbò àìkìntì torí òórùn ká pa òbúkọ àwa ìtì torí gbígbó ká pa ajá ṣe rí kábíyèsí mo rí ọ̀rọ̀ yín tẹ́ sọ wípé ẹ ṣépè fún aládò kínní kan èmi ò wá sí online láti wá bá yín jà ṣe rí àwọn ìyá àgbàlagbà inú ẹgbẹ́ náà wà tó jẹ́ pé tí Esabod bá tiẹ̀ ṣe nǹkan tí ò dáa tó bá fẹ́ fún lésì fáìn wọ́n lè fún Esabod lésì bọ̀yìn tèmi sọ fún yín ni wípé kò gba ẹnu rú yàyà Gàmbàrí láti máa sọ̀rọ̀ ṣàkà sí ìyá Esabod ó ti wá sọ̀rọ̀ yẹn ní normal èbú ó wá ń gbé àgbàlagbà ṣépè irú discipline wo lẹ fẹ́ sọ pé ó wà ní ẹgbẹ́ yẹn in the name of aṣíwájú bloggers ló fi ń ṣe gbogbo nǹkan yẹn ó fẹ́ ṣe náà ó tún wá wọ aṣọ Tinubu sọ́rùn ó dẹ̀ tún ṣe ní Àbújá pẹ̀lú yín náà ẹ̀yin àgbààgbà abẹ̀ tẹ́ bá fẹ́ jẹ́ kí omi ìlú ìtòrò ó yẹ kẹ́ ẹ lè caution ọmọ yẹn pé nǹkan tó ń ṣe yìí kò dáa and in the first place nǹkan tó prompt ìyá yẹn láti sọ̀rọ̀ torí èmi ò ń dá sí ọ̀rọ̀ tí mi ò bá mọ̀ di o mo follow the trend ni o ọ̀rọ̀ nǹkan tó mú ìyá yẹn sọ̀rọ̀ ni wípé ẹnìkan ṣe fídíò bóyá Ọbánlé Elizabeth ni náà ní pé wọ́n pín appointment wọn pín fáwọn kan wọn ṣe kinní kan fáwọn kan some of us do this thing pé okay we want growth a fẹ́ kí ìlú kó tẹ̀síwájú la ṣe kinní yẹn kò ń ṣe nítorí pé bóyá a fẹ́ appointment àbí kí wọ́n assign contract kan award contract fún wa kí ló kèmí àti yẹn comedian ni mí so níyà yẹn wá ń try láti caution wípé ẹ má jẹ́ kí kinní yẹn fa ìjà torí nínú ọ̀rọ̀ tí Ọbánlé Elizabeth sọ wọ́n ti over bínú wípé anybody tí kò bá tó kinní yẹn bó ṣe yẹ àwọn romi sí picture ní orí ní òru àwọn ṣe pé ẹlòmíì ó kàn kú ìyẹn níyà Esabod ń try láti caution wọn nígbà táwọn máa retaliate ẹ̀yin mú ìyá Esabod ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè why now ṣé bọ́mọ Yorùbá là pé gbogbo wa tẹ́ bá fẹ́ lọ síwájú ìlú there are a lot of things tẹ́ lè dá sí there are a lot of things tó jẹ́ pé ẹ lè call attention government sí pé ó yá ìjọba nǹkan táwọn aráàlú fẹ́ lélẹ̀ you be the voice of the people not this one that you are doing ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ Esabod or no Esabod ibẹ̀ yẹn náà kọ́ mò ń lọ lónìí òní ò sọjọ́ ọ̀rọ̀ ṣé wàá rí nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé tó bá jẹ́ pé lórí pé ẹ fẹ́ ṣépè fún baba aládò náà lẹ wà ọ̀kan lọ́mọ tó bá jẹ́ pé ẹ rí èmi gẹ́gẹ́ bí gbà yí pé mò ń try láti pè wá sákìyèsí kí nǹkan iṣẹ́ rere tẹ́ ẹ gbé dání kó má bàa dànù ẹ rí mi nírìí bẹ́ẹ̀ ẹ rí mi nírìí ọ̀tá yín ẹlẹ́fẹ́ ṣépè ẹlẹ́fẹ́ jáde fún mi ọ̀kan lọ́mọ please go ahead màá fi nǹkan tí wọ́n ń pè ní Ìbàdàn nǹkan tó ń pè ní original Ìbàdàn màá fi hàn yín kìí ṣe ọ̀rọ̀ èpè o kìí ṣe ọ̀rọ̀ à ń lo oògùn bára ẹni jà o bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu màá jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan tó ń pè Ìbàdàn mi ò dẹ̀ ní jáde wá kí n wá ṣépè fún yín bọ̀ nǹkan tí màá ṣe fún yín ọ̀kan lọ́mọ tí n bá dìídì jáde tán fún yín ọ̀kan lọ́mọ ẹ jẹ́ bọ́lẹ̀ ń bẹ́ ẹ ṣépè fún ta ni ẹ regret ẹ o bá ń kọ́ tiẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.